Allahu Akbar. Ẹ̀yẹ́sìn Ọlọ́run ọdọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan bá sí bẹ̀rẹ̀ pé ìpayọ Ọlọ́run bá náà láfi bẹ̀rẹ̀ fọ́nà láfi parí ẹ̀ tó kò sí ọ̀nà àbáyọ tó lè kó ayọ́nù wàhálà ilé ayé dáa kó sí inú ọ̀nà àbáyọ náà ni taqwallah ìpayọ Ọlọ́run ìsófin Ọlọ́run ká máa ṣe Ọlọ́run ká máa ṣe ká sì máa débẹ̀ Ọlọ́run ká jìnà sí ìtẹ́ǹkò nípayọ Ọlọ́run náà nínú ilé wa ní níbi iṣẹ́ wa ní lápẹ̀rọ ní adáwà ní adúró ní ajókò ní alaykum bi taqwallah ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ìpayọ Ọlọ́run àwọn tàà jẹ́ bàbá ọmọ tàà jẹ́ yọ ọmọ ìpayọ lára àwọn ọmọ wa ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ bóòlá sí bọ́ máa lò bóòlá sí tọ́ ma bóòlá sí ọmọ tó ń fi jọ mọ́ rí tí ó fi jẹ́ ọmọ ìdùnnú fún aláyé ọmọ ìdùnnú fún alálìkẹ́ àmà ọkọlọ jẹ́ báyàwó ẹlò dáadáa ìyàwó náà jẹ́ bọ́kọ ẹlò dáadáa ọdọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa àfáà ní ẹbọn jàmáàlò àfáà ní ẹbọn ọmọ kí ẹlò ọ̀gá iléeṣẹ́ ní àjámbẹ̀lábẹ̀ ẹbọn lò dáadáa olórí ìlú ní ẹsẹ̀ dáadáa baálẹ̀ ní chairman local government ní governor ní president ní gbóhùnjíkálùkù ń ṣe àkóso lórí kàìdáadáa kápẹ̀rù Ọlọ́run lára ara wa fárátá ajára àlù náà ọ̀tá àjọmọ̀ lẹ́yìn náà ó sì pàtàkì káfí dáadáa báwọn aṣíwájú wa lò láfíní tá ń pè ní al-huquq wal-wajibat duties and rights gbogbo ẹ̀ lọ́bá lákalẹ̀ kí lójúṣe mi kí lẹ́tọ́ mi ẹn tí ó bá sojúṣe rẹ̀ wọ́n ní ẹmá fún lẹ́tọ́ ẹ̀ ẹ̀dì àwọn ayé máa náà ló yẹn wọ́n jọba ti dédé iṣẹ́ ẹgbẹ́ owó iṣẹ́ ẹgbẹ́ sálárì ẹ̀ ọwá bí iṣẹ́ láìgbà permission ẹ̀yìndínwó ẹkù tó gbógun sojúṣe ni kò tó wá wà ní ẹ̀sìn náà nù kéèyàn tó lè bèèrè ẹ̀tẹ́ ọkọ̀ sojúṣe ẹ̀ náà Ìsìláàmù ní ẹni tí ó bá sojúṣe rẹ̀ ẹ má fún lẹ́tọ́ ẹ̀ kò sí ìyàn jẹ́ wọ́n ràn lọ ní tó pẹ́tọ̀ ẹlẹ́tọ̀ ló fẹ́ wà ní wọn gbèsè ayé hàn gbogbo nǹkan ló ṣe dọ́gbọ́n sí ẹ̀ tó ṣe dọ́gbọ́n sí tí èyàn bá ní ẹ̀tọ́ lọ́dọ̀ èyàn bó bá dà ní kíámà kò ní gún èyàn iṣẹ́ rẹ̀ wọ́n sì fi gbà bọ́bá wá ní iṣẹ́ rẹ̀ sí iṣẹ́ bí ẹn tó lẹ́tọ̀ wọ́n tó wá fi kúnṣẹ́ bí tí ẹ̀rẹ̀ ní ọjọ́ Sunday tó lọ àwọn èèyàn méjì kan jáde láyé tí ó mílẹ̀ ayé títì ẹnìkan ẹni ire ẹnìkan ẹni ibi gbogbo ẹ̀ l'Al-Qur'ani sọ fún wa bẹ́ni ire bá kú bá ṣe bá kẹ́dùn bá ṣe kẹ́dùn ẹni ire bẹ́ẹ̀ náà sì ni tí ẹni burúkú bá kú bóòlá ṣe dùnnú pé lágbàjá lọ wọ́n ní àlọ́ tún lọ rẹ̀ gbogbo ẹ̀ lọ bá kọ alẹ́kọ̀ọ́ ilórí inú Surat Dukhan bátọ̀ lọ bá ń bá wá sọ Surat Dukhan ọlọ́njẹ́ àmà wípé ó ní àwọn kan bẹ́ o sánmà àtilẹ̀ kò ní banújẹ́ lé wọn lórí tó pé wọ́n kú Suratu Duhan ayah 29 torí pé wọ́n kú sánmà àtilẹ̀ ní banújẹ́ lé wọn lórí àwọn fóònù ma tafsir ní pé àṣì yí pé tẹ́ni eré bá kú sánmà náà kẹ́dùn báwa sí máa kẹ́dùn ẹnu ilẹ̀ lágbàjá lọ torí Ọlọ́run gítọ́tọ́ kìpẹ́ ń gbó bàbá dáadáa sí wá lọ bá ní foríjì ló bá kẹ́ bẹ́ẹ̀ náà sánmà náà kẹ́dùn ilẹ̀ náà kẹ́dùn kí ni kẹ́dùn ti sánmà ó ní pé iṣẹ́ eré rẹ̀ ti máa ń wá sọ́dọ̀ rẹ̀ ọ̀wá mọ́ kí ni kẹ́dùn tilẹ̀ níbi tó ti máa ń sin lọ́n láwọn orí ilẹ̀ gbogbo abá ti ń sin lọ́n gbọ́tọ̀ yìí náà ni ó jẹ́ rí ìgbìwà lọ́jọ́ gbìdà nìkàmà tó bá ń ká sùlìsálà orí yawma tuhaddithu akhbaraha níjọ́ tí ilẹ̀ ọmọ sọ tó ṣẹlẹ̀ lórí ẹni rẹ̀ bá lọ adùn ilẹ̀ adùn sánmà
tẹ́mi bá lọ inú ilẹ̀ adùn inú sánmà adùn ọlọ́mùkó ìbàjẹ́ tí ń ṣe lórí mi ó tó gẹ́ aburú ẹ̀ tí ń wá sí sánmà ó tó gẹ́ ẹ̀rẹ̀ torí díẹ̀ tánà ní ẹni rẹ̀ una ni olórí Qatar tẹ́lẹ̀ wọ́n pè ní Al-Walid Hamad Khalifa Ali Thani rahimahullah bàbá dáadáa ní ọmọ ẹ̀ ló wà lórí ipò báyìí 2013 bàbá ìgbéjọba ilẹ̀ fọ́mọ̀ ẹ̀ ọya wà máa ṣe lọ́kí máa rí ẹ̀ irú ẹ̀wọ̀n ọmọ ẹ̀ ló wà lórí ipò tọ́lọ́n wá ẹsẹ̀ mú sọ́dọ̀ lọ́jọ́ Sunday tọ́lọ̀ bàbá náà ṣe dáadáa tó pọ̀ fún Islam bẹ́ẹ̀ bá jẹ́ ẹ̀mọ́ gbogbo dáadáa Al Jazeera tẹ́ ma ń gbọ́ yẹn òun ló dá Jazeera alẹ́ tó jẹ́ ilé ìròyìn alternative mi tí ń fún alódodo tó yàtọ̀ sí CNN àti gbogbo oríṣiríṣi yòókù lọ tó bá ń wá ìròyìn lẹ́ni tó jẹ́ ìròyìn tó nítumọ̀ wọ́n ní ẹlọ́sùn Jazeera ó l'Arabic ó ní English 1996 ní a dá Jazeera sílẹ̀ bàbá yìí náà ni olú finance bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ lọ́bàá ní foríjì tálẹ́ ní ibi tó kú ọ̀nà ní ọ̀kanú Amẹ́ríkà senator ni wọ́n pè ní Idesi Graham olórí burúkú ni gbogbo wàhálà tó ṣẹlẹ̀ sáwà mùsùlùmí kò sẹ́yìn ogun Iraq tí ń ba Iraq jẹ́ tí Afghanistan tí Palestine gbogbo àwọn wàhálà yìí pátá olówà díẹ̀ Yahudi tó gbóná gbogbo wàhálà Trump yìí ó wà ńbẹ̀ gbogbo tí ó jẹ́ Netanyahu gbọ́ràn ó wà ńbẹ̀ ó dùn àwọn méjèèjì ó dùn Netanyahu ó dùn Trump tẹ́mà pé àwọn ọmọ kan kò ṣàìsàn orí ọ̀fọ́ ọ̀sẹ̀ lọ bẹ Ukraine ọ̀sẹ̀ bẹ̀wò ló dé kódà ń gbà tó dé jẹ́ ń bí léèrè ó ní inú ọ̀rọ̀ rẹ̀ kan ó ní lẹ́mùkúnnì ní àmútàlán ó ní ọ̀rọ̀ kínkú ní ìsìn ó sọ̀rọ̀ yẹn tán kò tó tíra wà ìtọ́lọ̀ mú kó lórílẹ̀ lẹ́mùkúnnì ní àmútàlán ó ní kò tó kínkú ní ìsìn kò jẹ́ ìrọ̀rùn kínkú mo lè kú báyìí ma zilu bi hajatin ila fal uqubat ala Russia ó torí pé òun ò tí parí àwọn assignment kan kí ló assignment àkọ́kọ́ ó ní ó yẹ kí Russia jìyà lórí pé kò gbọ́rọ̀ sáà lẹ́nu lórí problemu okrita ń sọ yìí àwọn ò tí fìyà jẹ Russia tí yóò jọba jìyà òun ò tí parí sẹ́hùn ó lẹ́ẹ̀kejì wàhálì mushkilat Iran àwọn ò tí parí problem Iran àfẹ́ rẹ̀yìn Iran àfẹ́ sọ Iran dérú ìtẹ́ ń kò lọ́wọ́ inú àsàmẹ́ntì òní wọn ò gbọ́dọ̀ kú táwọn bá ti yẹnjú Iran ń bú lọ́wọ́ lẹ́nu ó bákan náà wàtàtì bí alaqat bayna Israel wa Saudiya àṣepọ̀ denormalization tí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ti ṣe àwọn ilẹ̀ Lárúbáwá ti ṣe tí Saudi Arabia ò tí ṣe dì sí pẹ̀lú Israel òun gbọ́dọ̀ parí ẹ̀ gbogbo tó ló ń fẹ́ sí pátá ibi ní gbogbo ẹ̀ ṣùgbọ́n ọba tí máa dára torí díẹ̀ àbá ọba Qatar àbá kẹ́dùn ìgbòmọ̀ aráàlú ọlọ́mọdé ní foríjì bàbá náà kọlọmọbàlú náà jẹ́ a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run mú ọkàn náà tá ìsìlámù lọ Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Allahu akbar.